Yorùbá ní èké ní ń pẹrú, èpè ní ń polè, ilẹ̀ dídà ní ń pọ̀rẹ́, alájọbí ní pèyèkẹni tí bá dání. Èké ní ń pẹrú nítorí kò sí bí ẹrú ọba sọ̀rọ̀, ẹ̀yìn ọ̀gá wọn ni wọ́n ti lè sọ̀rọ̀, wọ́n máa tẹnu bọlẹ̀ ni wọ́n fi sọ pé èké ní ń pẹrú. Èpè ní ń polè, bólè bá gbé nǹkan lónìí wọ́n ṣépè fún un. Èpè kì í ṣi níjà. Orí ayé àkàkátá láyé, ayé tá a ká tí òkun wá àkámàrà tá a dà síwájú tí ń ṣànbọ̀ lẹ́yìn. Níbo lolóyè Sunday Igboho ti ráyè irú ọ̀rọ̀ ọmọ funny thinker? Bẹ́ẹ̀ bá gbàgbé, ó ti di gbogbo ìgbà lọ níṣẹ́ lápá. Ta ni ọmọ ọwọ́ kí? Iṣẹ́ ọwọ́ rẹ ni ọmọ ṣépè fún ọ. Àdàbí ó jà ó jòògùn. Owó olé ló fẹ́ dìú. Avenue láti gbowó olé, you are more sensitive. Débi pé táwọn èèyàn bá wá ká ọmọ ilé ìwọ, ó ya fídíò wọn, ó sì pariwo síta pé ẹ wò wọ́n o. Nítorí tó bá rí kinní kan, ó ní ẹ bá mi wo kinní yìí náà. Jàmbá tà fún jàmbára, elételèté yé. Àwọn bàbá rẹ lókè Ìbàdàn tó fi wọ́n tàkù ọ̀rọ̀ sọ kí wọ́n gbówó for you, are people of caliber. That shows how disappointed you are. That shows you are a beggar. That shows you are not a man of yourselves. That shows you are not a man of your words. Orí ẹni ló ṣàtọ́kùn fún ọ̀nà, ẹni ló ṣàtọ́kùn fún àná, ọlọ́mọ ṣàtọ́kùn fún òní. Gbogbo tó bá ṣe láyé wò. Àwọn Yorùbá àbáwọn àfà wọ́n máa ń sọ pé ẹ̀tàn táráyé tàn ò lógbójúlé. 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 Wọ́n pé wọ́n àfiwọ́ ó kàyà sókè. Wọ́n pé wọ́n àfiwọ́ òkè jìkárù. Ọmọ pé bí wọ́n rí ẹ̀mọ́ wọn pẹ̀lú mi. Ẹ̀tàn táráyé tàn ò lógbójúlé. Wọ́n pọmọ ní dìdìrìn, ó ní ṣùgọ́mù lòun jẹ́. Àtàgọ̀ àtòpònú ọmọ ìyá àgọ̀ kan náà ní gbogbo wọn, ọ̀bọ̀n lágídò ní bàbá tó bí wọn lọ́mọ. Lọ́kọ́lẹ̀ ọmọdé burúkú ó bojú ẹ̀yìn, òjò ló ṣe bólúwéré ń jà. Ọgbọ́n àti gbowó lọ́wọ́ àwọn èèyàn. Mo kí bàbá mi Fájìmí. Ọ̀gbẹ́yìn ìkùlé mọ yodù tó wù lójú ọ̀pẹ̀lẹ̀. Èjèjì mo gbè wọn ọ̀gbẹ́ni kankan adáfá fún alára tí ṣẹlẹ̀ méjì lóòjọ́ rẹ̀ kúrẹ̀kú oko. Ọ̀wá ní Ṣòwòrẹ́. Social media jábọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ tẹ́ bá ń sọ̀rọ̀ ẹ mọ́ sọ̀rọ̀ bí ẹni tí ò ní làákàyè. Ṣòwòrẹ́ bọ́ta ó ní Ìgbòho Tinubu ló ń fọ̀ ọ̀nà ẹ̀. Ṣé ìgbàgbé olóyè Sunday Igboho ti sọ̀rọ̀ sí Tinubu yìí rí? Kí ló dé tẹ́ gbàgbé quick? Ẹjẹ́ níwa níran ó kọ̀la tí wọ́n lọ sí Èkó láti lọ ṣe rálì. Tinubu ló sì ń fìnáǹsì ẹ̀. Orí ìwọ àti bàbá aláṣọ funfun agbọ́pàá ọ̀rọ̀ tẹ́ ẹ̀mọ̀lẹ́ ń sọ. Tinubu ló fìnáǹsì ẹ̀. Tinubu ló sọ̀pọ́tì Yorùbá nation. Yóò sọ̀pọ́tì Yorùbá nation débi pé tí wọ́n wá ka mọ́lé kí wọ́n fẹ́ dẹ̀mí ẹ̀ légbodò. Kí ni ò lópin? Ló fi jẹ́ pé ó jẹ́ arí pé Ṣòwòrẹ́ ìjà lára lọ ń jà. Àdùn ò ṣe wí lẹ́jọ́, ìjà lára ò tán bọ̀rọ̀. Bàbá mi Ẹ̀san Babájídé mo mọ́ rọ́wọ́ yín gbogbo ìgbà tẹ́ ẹ mọ́ ń tààjì mi. Ẹ ṣé mo dúpẹ́ o.
gbogbo wa pátá irú mẹ́ta ní bẹ láyé. Àkọ́kọ́ ni irú oró, ẹ̀kejì ní pẹ̀tẹ̀. Irú kí ló bí eléyìí? A ò ní rógun gbàmígbàmí, a ò ní rógun bìlísì. Àdó mẹ́ta báyìí láyé ní tí wọ́n fi tan ojú búwo ní. Ọ̀kan ti fọ́, ọ̀kan sì ti nù rere. Ọ̀kan yòókù ni wọ́n fi tan ojú búwo ní. Ẹ̀bẹ̀ mo bí ayé kí wọ́n mọ́ tan ojú búwo wá nítorí a ti doyin. Ọmọdé kan ò ní foyin sẹ́nu kó rojú, àgbàlagbà kan ò ní foyin sẹ́nu kó rojú. Ọmọdé lórí wa lónìí kí wọ́n mọ yọ̀ mọ́ wa ṣẹ̀ṣẹ̀, lọ́mọdé yọ̀ mẹ́yẹ ṣẹ̀ṣẹ̀. Ó wá rí irọ́ parọ́ fúnrọ́. I have people of calibers like Sowore, like VDM. Táwa ló sọ ìjà sẹ́yìn mẹ́tẹ̀ẹ̀ta láàrin. Sowore àti Verydark ò gbọ́ra wọn yé. Dìdèrè kẹta wọn tí ò ní làákàyè. Òun tọrọ bárà lórí social media pé kí wọ́n gbalé fóun. Oríjà ó jòògùn. Orí ní ń dání, kò sẹ́ni tí ó dá orí. Aṣẹ̀dá ní ń dání, ta ni ó dá aṣẹ̀dá? Kò tí ì pọ́sẹ̀ kan. Ẹni tá a bá kanlẹ̀ dá, ẹni oríṣà dá ni wọ́n ń pè lóòṣà. Ẹ wá pagbára pọ̀, ẹ pamọ́ pọ̀. Ẹni ẹ ń gbèrò pètò pé ká ẹ sọwọ́ rẹ̀ délẹ̀ pípele ní pele sí. Bọ́ bá jẹ́wọ́, kí ló bá ṣe? Ẹni tó ti wà lẹ́yìn odi fódìdí ọdún 5, èèyàn kan wá lóhun túlẹ̀. Ṣé nìyẹn ni ọmọ bàjọba rẹ̀ jẹ́ ni àbí ọmọ bá àjà? Kí wá la fún wa sọ pé ẹ̀dá kò mórè. Oore lóore wọ́tọ̀. Bàbá wọn Olúbàdàn tí wọ́n gba agbára pọ̀ pẹ̀lú àwọn ọba tó kù tí wọ́n lọ sọ́dọ̀ president. Ṣé o mọ̀ wípé ọ̀rọ̀ yóò ti tẹ́lẹ̀ ṣùgbọ́n ibi tí bàbá ọmọ bá lọ bọ́mọ bá yí ọmọ àlè yóò tẹ̀lé bàbá rẹ̀. Bọ́ bá jẹ́wọ́ ni kí ló bá ṣe? Ṣé bàbá tó gbọ́ kalẹ̀ lọ́ bàjá kí wá la wá ń bú ọmọ tí ò mórè sí tí wọ́n kówó lé fún? Bẹ́ẹ̀ bá rọ̀pọ̀lọpọ̀ tí ọ̀la tẹ́ ẹ bá rí gbogbo ẹni tó ṣe tí kádàrá ṣe mẹ́yìn lákòókò míì, bí ọba jẹ́ ogun ìdílé yóò jẹ́ ègún ìdílé. Ọ̀tọ̀ lègún ìdílé, ọ̀tọ̀ lógun ìdílé. Ogun ìdílé òun ni láàrin ẹbí nínú agboolé. Wọ́n á máa bínú ara wọn. Ọmọ ẹ̀gbọ́n, ọmọ àbúrò, wọ́n á máa bínú ara wọn. Ìyá níkà, wọ́n á máa bínú ara wọn. Òun ni wọ́n ń pè lógun ìdílé. Àwọn tẹ́ ẹ jọ wà nínú agboolé yìí tí wọ́n ń bínú, bí wọ́n bá ń bínú rẹ, ogun ìdílé lẹjọ́ ń jà. Àbúrò tó ń bínú ẹ̀gbọ́n, ogun ìdílé ni. Ègún ìdílé, ègún má ṣe rere ń bẹ nínú ìdílé ẹlòmíì. Ègún já ọ̀pọ̀lọpọ̀ èèyàn. Ẹni tí ègún bá wá ń jà tẹ́ wá lẹ́fẹ́ yọkùnú ègún, orí ègún tí ń bẹ nílẹ̀ òní jókòó mẹ́bọ̀rọ̀. Nítorí nǹkan táwọn baba ńlá wọn dá sílẹ̀ ní tí wọ́n mẹ́ni tó ṣe é. Ègún má ṣe rere ń bẹ nínú ìdílé ẹlòmíì. Ọ̀tọ̀ lègún ìdílé, ọ̀tọ̀ lógun ìdílé, ọ̀tọ̀ wá lógun ayé. Ogun ayé kìí ṣe pé àjẹ́ ń ṣe ọ́, àbẹ́mèrè ń ṣe ọ́. Àwọn tẹ́ ẹ jọ pàdé nínú ayé ni wọ́n ń pè ní ogun ayé. Ọ̀rẹ́ tẹ́ ẹ jọ pàdé nínú ayé tó wá léwó ogun sí ọ, inú ayé lẹ ti pàdé, ogun ayé ni. Ọ̀gbọ́, ìyàwó tó fẹ́ tẹ́ wá kọra nílẹ̀ tí ń léwó ogun sí ọ, inú ayé lẹ ti pàdé, ogun ayé ni. Ọ̀pọ̀lọpọ̀ tó ọ̀mọ̀ inú ayé ni wọ́n wà. Ó wá rí ẹlòmíì bọ́ bá ti rí 1 million irú ẹ̀ làwọn ọmọ yìí. Ìmọ̀dò tó fẹ́ ṣe bí ẹlẹ́dẹ̀ yọ bànújẹ́, ẹrú tẹ́ ní ó ṣe bí ọba yóò ṣílẹ̀ tẹ̀. Ewúrẹ́ tẹ́ ní ó sùn òórùn ní òwúlẹ̀ fi balẹ̀ jẹ́. Ẹni tí ń sọ fún ọmọ aráyé pé ẹ̀yin tẹ́ ń ṣiṣẹ́ lẹ́gọ̀, òpònú wo ni ó mọ̀ dáwó fún wọn? Let us
must utilize our brain and make use of our senses. Jàmbá tà fún jàmbá rẹ̀ lételèté yé. Ẹni tó bá ti ga, wọ́n fẹ́ forúkọ rẹ̀ ga. Ṣùgbọ́n Ọlọ́run ni máa ń gbé ní ga, Ọlọ́run ni máa ń kàràwọ̀ ẹ̀dá. Olúwa ni máa ń gbé ní débi gíga. Orí àjùlọ lọ́pọ̀lọpọ̀ ń bá lọ àìtó ni wọ́n gbàbọ̀. Orí ọmọ ta wá ní wọ́n légùn nù ìdílé tẹ́ fẹ́ yọ kó nínú ogun kò ní kú mẹ́ bọ̀rọ̀bọ̀rọ̀. It is Almighty God that bestows wisdom and knowledge on whosoever he wants. Làwọn àfààfin ní yútìlì ìkìmátà máa ń yìṣà. Wọ́n lẹ́ni tá a bá ti fún làákàyà àti fún lóhun gbogbo tó bá mọ̀ ẹ́ lò ní. Ibẹ̀lẹ̀ ti wá rí pé ó ní làákàyè gbọ́rọ̀ kalẹ̀ ni kò sí làákàyè bí ó ṣe jẹ́ èèyàn láyé lára ẹ̀. Àmọ́ bí ọ̀rọ̀ ẹnu tẹ́ ẹ bá gbọ́rọ̀ ẹnu rẹ̀ rò kó ní làákàyè àmọ́ tí tó bá débi làákàyè pé bóun ni ó ṣe dé èèyàn láyé kò ní. Lẹ́ẹ̀fì mọ̀ wípé ayé àká tán láyé. Ayé tá a ká tí ò kún wọ́. Àkàmàrà tá a dà síwájú tí tó ń ṣànbọ̀ lẹ́yìn. Èní ọ̀dà bí àná ọ̀dà bí òní ní mú babaláwo dá fọ́ ọrọ̀rùn. Ọ̀pọ̀lọpọ̀ tá a bá ti wà lórí mídíà gbogbo ọ̀rọ̀ kọ́ là ń fèsì lé lórí. Gbogbo ọ̀rọ̀ kọ́ láyọ̀yọ̀ lu ètè. Ká má bàa kábàámọ̀ níbi ọ̀rọ̀ ọlọ́rọ̀. Ẹ wá wò ó. Gbogbo ẹlòmíì wà oníròyìn ní lóòótọ́. Àmọ́ kí ni ó dowó fún mi ká bẹni ẹlẹ́ni lórúkọ jẹ́? Ẹlòmíì yàn láàyò. Ni Yorùbá fi ní ilé tá a bá fi tọ́mọ ìrì ní òwò. Jàmbá tà fún jàmbá rà elételèké yé. Ète tẹ́ ń dá lórí ọmọdé yẹn mọ́. Abẹ́rẹ́ òlọ́kọ́nà okùn ó tó dí ojú bàbá yín lọ. Ní tẹlẹ́dùmarè láti wá sáyé lọ́dọ̀ aṣẹ̀dá gbogbo wá ṣèkúnmí ìwù lẹ́ńbẹ̀. Ìgbà tá a ṣèkúnmí ọ̀hún náà tán la kọrí sọ́dọ̀ alábòde ọ̀run àjàlá alámà mọ̀ pé mọ̀rímọ̀rí tí mọ̀rí ọmọ tuntun lọ́dọ̀ àjàlá alámà mọ̀ pé ní gbogbo wa ti yanrí tá a gbé wá sókè ìpẹ̀ tá a lẹ́ni Ọlọ́run gan. Mo ti sọ̀rọ̀ yìí some years back. Ọ̀pọ̀lọpọ̀ máa rò pé àáfàá tó gbé Bíbélì lọ́wọ́ òun ni ẹni Ọlọ́run. Ọ̀pọ̀lọpọ̀ máa wò pé lèmọ́mù tó gbé Kùránì lọ́wọ́ òun lẹni Ọlọ́run. Rárá o. Ẹni Ọlọ́run wà lára oníkálùkù wa. Ọ̀nà tọ́lọ́run gbà wà lára oníkálùkù ló ṣọ̀tọ̀ọ̀tọ̀. Ló fi jẹ́ pé Tọ́pẹ́ Àlàbí kọrin kan ìmísí Ọlọ́run ló fi kọ. Ó ní ibi gbogbo ló wà bàbá o, ibi gbogbo ló wà. Ọlọ́run àgbáyé ibi gbogbo ló wà, ibi gbogbo. Ó ń bẹ lọ́kàn ẹ tó bá gbà á láàyè. Ó ń bẹ lọ́wọ́ àwọn áńgẹ́lì mímọ́. Ibi tí mo wá fẹ́ lò, ó ní kò sí ibi ìtẹ̀pọ̀ Ọlọ́run sí tí ò wá o. There is nowhere you call Almighty God that will answer you. We have over 4,000 religions throughout the world. Àwọn kan wá wà Ọlọ́run ni máa ń fẹ́ tiwọn. They are special beings. Gbogbo ayé wọn Ọlọ́run mọ̀ kó wọn yọ. Bí wọ́n bá fa kinní kan, wọ́n mọ̀ lórí lọ́wọ́. Orí márùn-ún lẹ̀dá máa ń ní kó tó rí ilé ayé ṣe. Àkọ́kọ́ lórí inú. Ní Yorùbá fi ní Ògún ló lọ́jọ́ kan pọ́njú orí ẹni ló lọ́jọ́ gbogbo orí ẹni làwúre mímọ̀ ẹ́ ṣe kọ́ta bá wà ní kọ̀rọ̀ yàrá táráyé ń yọ ní wò bí ìran orí inú ló ṣohun gbogbo orí òkèlè ọbẹ̀ la fi ń rúbẹ̀ kó tó lè lòyùgbà. Bọ́mọ aráyé bá jí wá wòye ẹni lábí kó ṣubú àìrí ṣubú èèyàn ńlá ó dọwọ́ Olódùmarè ó dọwọ́ orí tí kálukú mú wá sáyé orí ló gbé agbé ni ò jẹ́ ká gbé ó tí lẹ́gbẹ́ orí àlùkò lójódo lóṣùn ẹ̀gàn bí lékelèké ọ̀bá takété ọmọ aráyé àti tìyẹ́ funfun bọnú epo èrò ká ń bẹ lọ́kàn mi ènìyàn.
orí ló ní ṣe ìṣe òṣòyìn orí ẹni Àjíkẹ́ Àṣàkẹ́ orí ni mò ń kírun ọ̀pọ̀lọpọ̀ bí wọ́n lórí lọ́wọ́ no matter what they do Ọlọ́run kàn máa ṣàánú wọn láfi láwọn kan la pè wọ́n ní the bloodlines those are the royal family of England látijọ́ tá a ti bí wọn ayé ń gbé wọn gẹ́gẹ́ bí ẹyin ní táyé ò sì fi ní jáyé mọ́ wọ́n máa gbé wọn gẹ́gẹ́ bí ẹyin ni wọ́n fi ń pè wọ́n ní the bloodlines. Orí márùn-ún ṣé ká ṣàlàyé àbí kákan ẹ jẹ́ ń dára lẹ́kọ̀ọ́. Orí márùn-ún lẹ̀dá máa ń ní tó fi máa ń ní ayé ṣe. Ni wọ́n fi lógún ló lọ́jọ́ kan pọ́jú orí ẹni ló lọ́jọ́ gbogbo orí ẹni làwúre. Orí márùn-ún lẹ̀dá ò ní kó torí ilé ayé ṣe àkọ́kọ́ ni mo pè lórí inú. Ni wọ́n fi mọ́ sọ pé àpárí inú mi kó má bà tòde mi jẹ́. Gbogbo ẹni tó bá ń ṣe nǹkan tẹ́ ẹ bá ti rí tọ́lọ́hun kẹ́ ń bẹ̀ ó lórí lọ́wọ́ ni ó. Àánú Ọlọ́run kan ń bẹ lára rẹ̀ bẹ́ẹ̀ bá rí fọgá kan ládùúgbò tó là kàkà ṣòro tó lájẹ lọ́wọ́ ṣaraṣara tó làbí ẹgbẹ́ ìyókù lọ ẹ mọ̀ sí lọ́run lára ẹ̀. Nǹkan kan ló ń fọhùn lára ẹ̀ bẹ́ẹ̀ bá wá kọsẹ̀ lára ẹ̀ nǹkan kan sì máa bá a bínú. Ló fi jẹ́ pé àti àwọn kan èyí ni àyànfẹ́ ọmọ mi these are the choosing one láfi ní church kan wọ́n ń pè ní the choosing one àyànfẹ́ mi all the prophets being sent they are being selected àwọn kọ́ ni wọ́n sọra wọn dòjíṣẹ́ Ọ̀rúnmìlà ò ṣe pé ọ̀kàkà ifá kan ló jẹ́ kó tó jẹ ní ta àmúpìtàrà Ṣàngó bára rẹ̀ lẹ́ni tí ń yọná lẹ́nu iná lójú iná lẹ́nu ọkùnrin bùlà bí iná jò láàrù. Gbé sínú thinking yẹn. Jesus was created differently because John the Baptist was the one who baptized Jesus Christ. Láàrin èmi àti ẹ nínú orúkọ John the Baptist àti Jésù orúkọ ta ló kẹsẹ̀ járí. Jesus doesn't have been Facebook or any Twitter. Àmọ́ káàkiri àgbáńlá ayé lórúkọ rẹ̀ ni wọ́n ti ń pe orúkọ rẹ̀ lójoojúmọ́. Prophet Muhammad participated very well in the rebuilding of Kaaba and in the placement of Hajar al-Aswad, Blackstone. Kò ní Twitter, ayé sì ń kó bìtìbìtì owó wọn láwọn fẹ́ lọ wo ibi tó kú sí Mẹ́kà. A dá wọn láyànfẹ́ ni. Bẹ́ẹ̀ bá ti wá rí àyànfẹ́ kan máa wòran, ó ṣe é dá kò ṣe é dá o, àkàndé èèyàn ni. Orí kejì tẹ́lẹ̀ ò ní tí ó fi rí ilé ayé ṣe. Gbogbo ẹni bá lórí láhán bọ́ bá sọ̀rọ̀ ayé ó sì máa tẹ̀lé ayé ó sì máa gbá tiẹ̀. Ayé ó máa gbá tiẹ̀ látàrí wípé a ní kó lórí láhán irú wọn ni bọ́ bá kọrin ayé ọgbọ́n ọ̀tọ̀ ní kọ̀ǹpósà ọ̀tọ̀ lẹni tí ó kọ jáde o. Ẹlòmíì ní bá wọn kọrin sílẹ̀ bọ́ bá kọ ayé ò ní gbọ́ ohun rẹ̀ ó sì máa dàbí kẹ̀lẹ̀bẹ̀. Bẹ́ẹ̀ bá ti rẹ́ni tó sọ̀rọ̀ táyé sì ń fẹ́ tiẹ̀ ẹ bẹ̀rù Ọlọ́run lára rẹ̀ nǹkan kan ló ń fọhùn lára ẹ̀ mọ́ kọsẹ̀ lára rẹ̀ kó má fẹnu yẹn sọ̀rọ̀ òdì. Orí kẹta kẹ́dà òní tí ó fi nílé ayé ṣe a máa ń lórí látẹ̀lé ọwọ́ gbogbo ẹni tí wọ́n kó bílíọ̀sì fún kọ́ lórí fi ṣe nǹkan rẹ̀. Ẹlòmíì ò lábẹ́ àṣeyọrí bẹ́ẹ̀ bá kó ẹgbẹ̀lẹ́gbẹ̀ fún eṣinṣin ní yọwọ́ mílíọ̀nù ní mọ̀ọ́ká tó fi ṣe. Ló fi jẹ́ pé wọ́n pe àwọn kan ní Yorùbá fi ní àtẹ́lẹwọ́ ẹni kì í tan ní jẹ. That is why we have the palm readers tí wọ́n wò wípé kí ni wọ́n ọ̀tẹ́ kí ni astrology sọ nípa rẹ̀ kí ni numerology lọ́jọ́ tí wọ́n bí ọ sáyé òǹkà ní
ṣé mi tí mo mọ gbogbo orú nǹkan bẹ́ẹ̀ ní àwọn bàbá ọmọ ẹ máa ta kàngbọ̀n ó jìnnà. ṣùgbọ́n someone has to be foolish for wisdom to have values. èèyàn kan gbọ́dọ̀ yòmùgọ̀ ni wọ́n fi dólóye mọ̀. orí àkọ́kọ́ ni mo pè lórí inú, ẹ̀kejì èèyàn máa lórí láhán, èèyàn máa lórí látẹ̀lẹ̀ ọwọ́, ẹ̀kẹrin èèyàn máa lórí inú àtọ̀. Ni Yorùbá ní béèyàn bá tọwọ́ là yóò tì lílà, ọmọ ẹlòmíì ní ọ̀la bọ́ bá ṣiṣẹ́ kò ní ní kankan. Àmọ́ tá a bá fẹ́ dá láre á ní ọmọ tí ó jáde lára rẹ̀ yóò sì máa jẹ́ èèkàn. Òun la fi ṣe rẹ̀ mí lẹ́kún. Òun la wà ní kó làdílé wọn. Bí ó ṣe máa ṣe tí ó mọ bọ́ sí kò ní yẹ nìkan. Bí ó ṣe máa ṣe tí ó fi máa jẹ́yàn ò ní yé èèyàn. Irú àwa yìí nìsín, ìwé wo làwọn bàbá wa kà? Gbogbo tí mo mọ̀ bí mo ṣe mọ̀ ó yé Ọlọ́run. Èèyàn kan ò ní jókòó pé gbogbo tí Ṣínà mọ̀ lónìí o èmi ni mo kọ rárá. Ọ̀pọ̀lọpọ̀ tó mọ̀ mí ń bá mi bí mo ṣe rí ni. Mo ti ń sọ̀rọ̀ níta gbangba ní ìsìn àtìgbà tí mo ti wà ní kékeré láti bí ayé bóyá mo wà ní GS3. Tí mo bá sọ̀rọ̀ àwọn èèyàn máa wò pé níbo ló ti rí ọ̀rọ̀ tó sọ. Àwọn èèyàn máa ń bìlì pé bóyá wọ́n kọ̀rọ̀ fún mi ni. No. Ohun tí mo kàn máa mọ̀ ni pé màá kàn jókòó báyìí. I love to be alone. That is my secret. Àmọ́ tí mo bá jókòó láàrin ibi tí mo jókòó sí yẹn mo lè ti meditate lọ. Kéye pé mo máa sọ pé mo lọ́nà ẹ̀mí o bẹ̀rẹ̀ tí mo jókòó yẹn ẹ lè rò pé mo sùn kí n báyìí. Ọmọ mi ṣe kinní kan fún mi. Ó ní my daddy, if you see that you always do like this. O fẹ́ rẹ̀ máa ń kó lè mú fún wájú rẹ̀. Tẹ́lẹ̀ mo yẹ fi fóònù yẹn sí agbèrè ẹ̀rọ ẹ̀. Mo ti ro a lot. Ibi tí mo ti wá lọ béèyàn ọ̀bá tọwọ́ là ó lè tì dílà. Ẹ̀ka àrùn òun lawakọ̀ tí ń gbẹ̀dà kiri. Awakọ̀ rẹ̀ lè gbé ọ pàdé oore. Ṣùgbọ́n Yorùbá ní ọmọdé wo ìhun wọn kéré nímọ̀ wọn sì kéré lọ́gbọ́n. Ebi ọgbọ́n pa àwọn òwò kò lọ́gbọ́n nú. Màjèsí wo ìhun wọn kéré lóye kankan. A lot of people have a bit of knowledge in them and a little bit of experience, but they feel upon themselves. That is, once you understand the rudiment of life, èèyàn méjì ló gbọ́dọ̀ ṣe. Má ṣàgbàlagbà tó ti wà lókè. Nítorí àgbà ọkọ̀ gbọ́dọ̀ la. Tó o bá fẹ́ gòkè, kàkà tí wọ́n fi fọ̀ lọ́wọ́ sókè wọ́n mọ̀ kàn kó padà ní. Irú ẹ̀ nírú ọmọ ìwọ́n mọ̀ ní kò lójútì, kò lé èpo. Ẹni tó mú bàbá Kọ́lá Olóòtú tó ya bàbá yẹn yákayàká. Ibẹ̀ lẹ́ẹ̀tì mọ̀ pé mo sọ̀rọ̀ kẹyàn kan pè mí, mo ní kò lè ní akíbà. Ó wá bí wípé kí ni ìtumọ̀ akíbà? Àtúbọ̀tán ni wọ́n pè bẹ́ẹ̀. Ká tó kú lọ́pọ̀lọpọ̀ ó ti rí pé ṣàtúbọ̀tán òun ó dà báyìí lójú ayé òun kóhun tó kú ẹlòmíì ó padà wà láyé kò ní ó máa ti disvalue. Mo máa ń ṣàdúrà kan máa ní may we never disvalue like a colour. Nítorí kò sí rọ́ọ̀dà tẹ́lẹ̀ kúnlé bọ́ báyá yọ ọmọ ṣáni. Kí wọ́n ní sóko ni o ká ní kò sí yóò disvalue yóò lọ ìgbà gbogbo nǹkan. Gbogbo ìta ń ṣe yìí kò ní gbé. Ìwà tá ń hù ẹ̀yin ò gbàgbé. Ọba tí ó sì ṣẹ̀san tá ń wò yóò ní kú.
Ohun wo gbogbo tí gbogbo wa ń ṣe, it's washing. Ṣùgbọ́n ọlà òjọ́ lọ̀pọ̀lọpọ̀ ń wá. Mo máa sọ kíní kan yìí pé àgbàlagbà lọ́lá a kì í gẹṣin ọlá ní bùkúgùn. Èèyàn tó gẹṣin ọlá ní bùkúgùn, ẹṣin ọlá yọ láyàn mọ́lẹ̀ nílàkulà ni wọ́n fi sọ wọ́n pé má tẹ́jú lẹ̀ mọ́lẹ̀ nítorí lẹ̀ lójú. Ká ní Yorùbá, àwọn gan ló yẹ ká pè ní Lord of Literature. Wọ́n ní simile, wọ́n ní feminine, wọ́n ní metaphor, wọ́n ní irony nínú ọ̀rọ̀ tiwọn. Àmọ́ a máa ń fojú laziness wo èdè Yorùbá. Àìjẹni tí ó mọ ẹ̀wà èdè yẹn, a dẹ̀ kí the more researcher you are, the more crazier you are in the looks of fools. Bọ́ ọba sọ fẹ́ lómi pé nǹkan báyìí ní nǹkan báyìí, think kò ní yóò tún mọ bọ́ọ̀ jiyàn ni. Ni mo yẹ máa pé never you argue with stupid people. They will use their own inadequate brain to drag you down to their level. Láti wò sí. Ó wá rí gbogbo ọjà táyé ò bá ti bọ́ ọ̀nà kí wọ́n bú ọ́n díẹ̀ kì í ṣọjà rí. Ohun tó bá fi mú Ọlọ́run gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tá a gbọ́ péjọ tó dá ẹ̀mí tán tó ní kí wọ́n forí balẹ̀ tí gbogbo ẹ̀mí forí balẹ̀ tí kan lóhun ò ní ṣe bẹ́ẹ̀ tí mọ̀ yín pé don't expect everybody to love you. Lára ẹ̀mí tá a dá sọ pé òun ò ní forí balẹ̀ fún tó dá. Kí wá ló dé tó fi expect gbogbo ayé ó fẹ́ ọ? No. Mi ò lè ṣe program yìí tán kí wá ẹ̀ṣẹ́ pé gbogbo tí mo bá ṣe la yóò fẹ́ ẹlòmíì ò ní kó sì lọ ẹjọ́ wẹ́wẹ́ ló pọ̀ èmi nímọ̀ pé eléyìí ò sínú tèmi. Sótọ́ ọba ti mọ bí wọ́n ṣe ń gbé ayé ọ̀gbìn ayé pẹ́. Ikú ń pa lágẹmọ tí ń tẹlẹ̀ jẹ́jẹ́ ábọ̀sibọ́sí ọ̀pọ̀lọ́ tí ń jẹra rẹ̀ mọ́lẹ̀ gbàgbà. Láàárín ọ̀sẹ̀ kan Ọlọ́run sì fẹ̀dí gbogbo wọn síta. Ìdí ìṣòwò rẹ̀ rèé ń tà yìí. Ìdí fọ́nìtì kà ní ń tà yìí. Ló wá dẹni tí ń tọrọ owó ilé. Ṣérù yẹn yóò lè gbéyàwó sílé. Kí lẹ lè fi tọrọ lára rẹ̀ tí ó wọ̀ ọ́? Ṣó o lè fi tọrọ mọ́? Àbí ṣó o lè fi rúwa rẹ̀ fi tọrọ ọkọ tó o bá jóbìnrin? Gbogbo ẹni tó bá lè sọ̀rọ̀ sí yóò yá lọ́mọ péjọ tí àyàwó rẹ̀ bá kọjá ààyè yọ bọ́ láṣọ níta gbangba. Ayé kọ́ ni. Táyé bá ń sọ fún ọ pé bẹ́ẹ̀ ń tiẹ̀ rí lọ́mọ wípé àwọn ni wọ́n padà sọ fún ọ pé tiẹ̀ pọ̀. Tọ́lá sọ pé kí fún sọ̀rọ̀ àbò jẹ́rìí ẹ àwọn náà wọ́n padà bú ọ pé tiẹ̀ pọ̀. Ayé tó ń bú ọ pé bẹ́ẹ̀ ń tiẹ̀ rí àwọn ni wọ́n sọ fún ọ pé tiẹ̀ pọ̀ bó bá yá. Èèyàn tamọ ti yeyeye ṣàṣeyàn ní fẹ́ni bá ò sí nílé tajà tẹran ní fẹ́ni lójú ẹni. Àmọ́ máa lọ lo gbólóhùn yìí wípé ẹni wẹ̀yìn lọ́wọ́ ẹ̀gàn. Ẹni bá jáde lélè bú tó lórí. Búnibúni lọmọ aráyé abẹ́ èbú wọ̀ntìwọ̀ntì. Yeah, let me come again. Ẹni wẹ̀yìn lọ́wọ́ ẹ̀gàn. He who looks back, listening to their gossip, backbiting. Anywhere you know where, never you listen. Once you have a where you are going, you never wait or look back. Hesitate to listen to their noise. Anybody lè bú tó lórí. Once you are not around, anyone can insult you.
In your presence, nada, they can't do that. If you know you are capable, face me, insult me directly. If you know you are capable, stay in line with Igbo in front of him and said, Igbo, you are stupid. Then I will know you are bona fide son of your father. Yo, Bawani, anywhere you know where any jade le bu to lori. Bob, any idiot, non-entity, mediocre, riffraffs, beggars can insult you. Buni lo maraye abe bu wanti. Ayo buo. Bob ti wá rí pé ayé buo, mọ̀ yí pé ayé rẹ̀ tẹ̀síwájú ni. Ayé bu agbaládánwò ṣe. Ẹni tó bá ga láyé mọ́ fẹ́ fi okùn ẹ̀ gòkè. Èèyàn kan pè mí jọ́ kan, ó ní lára àwọn tí social media ò tàn. Social media ò tàn mí, mo lè má ṣe program lódidi oṣù méjì oṣù kan. Kì í ṣe pé mi ò lọ́rọ̀ tí mo fẹ́ sọ. Nítorí social media pìtìpìtì máa ń jáwé èèyàn, odò yẹn, anxiety ẹyẹ ẹ̀gà ni àwọn tó wò wá. Tí wọ́n bá ń kọ́ bẹ́ẹ̀, ilé ọmọ dùn, I have 200 views. Orí o fẹ́ràn lánàá pa ni. So mi ò ríra mi bí pé mo jẹ́ ìkẹ̀kẹ́ àbí mo tell everybody, don't you know you are a star? I'm not a star. Nítorí tó o bá ti ríra rẹ ìgbéraga ní síwájú ìparun ọ̀hún bọ̀ ńlẹ̀. Ẹ̀tàn ní social media a máa tẹ̀yàn pa ni. Ó máa tẹ̀yàn pa ni. Èmi ni mo láwọn yìí. Ó wá ní gbogbo àwọn tí wọ́n ń sà ọ́ wọ́n padà lẹ́yìn rẹ̀. Lọ níṣòro àbí kó bó o ṣe ní èèyàn 200 tó ń fọ́lù ẹ lọ pèdé. Níjọ́ náà ló mọ̀ pé àwọn tó tẹ̀lé ọ kò sí èèyàn nù wọn. Ó rí wípé ní èèyàn 200 tó wà pẹ̀lú rẹ yẹn, o ò lè rí èèyàn 200, o ò lè rí èèyàn 20 nù wọn. Pèdé kó ló fẹ́ ṣe nǹkan. Ojú láyé ń jẹ, wọ́n tọ̀ ọ́ wọ̀ ni. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ò mọ̀ wípé ẹyẹ ẹ̀gà ló ṣí wá, ẹyẹ ẹ̀gà ó padà lọ. Níbo ló ti mọ̀ wọ́n rí kí ni connectivity yín? Ìkọ̀ọ̀kan ló rí inú wọn. Èrò ló pọ̀ jù nínú àwọn tó wà lórí social media. A níbi rè ráyè. Ẹ má bínú ẹ̀yin ìyá mi bàbá mi ò ká sòdodo ọ̀rọ̀. Èrò ló pọ̀ jù. A níbi rè ráyè. Nítorí tó o bá ti rí ayé ò ní ráyè mọ́. So ló jẹ́ pé èmi ò sábà ka gbogbo àwọn followers yẹn. Èmi kàn mọ́ ṣe tèmi bẹ́ẹ̀ ni tí wọ́n fẹ́ post. Nǹkan kún ipe àwọn èèyàn náà ó jábọ́ lọ níṣòro ọmọ kò lè yẹn nu wọn. Mélòó nínú èèyàn tó wà ń bẹ̀ tá a bá rí 10 péré. Ọ̀rọ̀ yòókù oníkálùkù náà fi social media apàròmù rẹ ni. Tẹ́ ẹ bá ti wá rí comment yẹn inú rẹ̀ mọ̀ dùn pé I have plenty followers, I have people of caliber. Ó ń pọ̀ nílẹ̀. Jẹ́ ń fi tàwọn eléré orí ìtàgé. Wọ́n ní kinní kan, ẹ̀yin fans mi, ẹ lọ wo sinimá mi, ẹ̀yin fans mi. Jẹ́ ó wà padà rí lọ́jọ́ tí nǹkan bá ṣe wà ní àwọn fans tó pariwo yìí bó lọ wà. Àwọn kan fi cash cruise, they are entertaining themselves. Ẹlòmíì máa wò báyìí, my fans, I trust my fans here that. They have their own hidden pains. They have their own hidden pains. Ló fi jẹ́ pé ṣọ́ra. Bẹ́yẹ ẹ̀gá bá ti ṣíwá, control rẹ̀ má jẹ́ kọ́lá èrò tó orí ó ṣubú ọ lójú kó lè bá a lọ lápẹ́. Ọlá wàràwàrà lẹ́lòmíì ń lò. Ọ̀rú ṣùkùṣùkù dá wáíwáí lẹ́lòmíì ń lò. Omi ọṣẹ ló wà lójú ọdọ̀ ẹlòmíì. Tẹ́ ẹ bá mọ́ṣẹ tẹ́ ẹ ṣe báyìí tẹ́ ẹ jì pọ̀ yóò rú wá. Ìwọ náà wá wò pé
tí aṣọ bọ̀ ọmọ pé kò sómi ń bẹ̀. Mélòó nu wa ló lè sọ pé òun ní di 10 million kó wá bọ́ sórí mídíà ọmọ ìpọ̀ ọ̀jámọ̀ kankan. Ìgbà míì Ọlọ́run lè rà láàánú wá àmọ́ mélòó ló fi jẹ́ pé ẹjẹ́ á ṣe jẹ́jẹ́. Gbogbo ọ̀rọ̀ tó o bá gbọ́ lórí mídíà kọ́ ni kó o mú kókó bí ojú ẹja. Béèyàn bá ti wà lórí Facebook àbí orí mídíà jù ọ̀rọ̀ ọlọ́rọ̀ ni ó mọ wá sí làákàyè rẹ nítorí ọ̀rọ̀ ọlọ́rọ̀ ni wọ́n gbé wá fún ọ. Ọ̀rọ̀ ọlọ́rọ̀ lẹ́lòmíì fi ń ṣayé tiẹ̀. You don't have your own thinking faculty. Ọmọ tí ò tí ì lo làákàyè kóhùn gan fi gé èèyàn láyé ń darí ayé ẹlòmíì ọmọ ní ọ̀rọ̀ tó ń sọ kóhùn náà implement ẹ̀ káyé rẹ̀ ó sunwọ̀n wò. Báyé rẹ̀ bá ti sunwọ̀n a mọ̀ wípé làákàyè tọ́lọ́run fún gan ṣe lóore. Gbogbo ẹ̀bùn tá a bá fún yàn tí ọ̀bá ti lè jẹ́ kéèyàn wà comfortable kò wúlò fún wa gan lára. Ló fi jẹ́ pé ayé yìí ó gbọgbọ́n ó gba làákàyè mọ́jọ́ ọ̀tọ̀ látọ̀pa mọ́ sì mọ́ kanra rẹ̀ jàǹbá tà fún jàǹbára elétèlété yé ète ní fọ́ni tìǹkà ń dá bàbá wa lówó tó lò mọ́ kó fún ọ padà kábàámọ̀ lẹ́yìn wọ̀ọ̀la nítorí ẹ̀jẹ̀ yẹn inú ẹ̀ ló wà kò lè escape ẹ̀ kí ló tọ́ka múná ìlọ tán ẹ̀jẹ̀ yẹn náà kò ti pa jẹnẹrétọ̀ yẹn ẹ̀jẹ̀ yẹn inú ẹ̀ ló wà adáàmọ́ ni àbàmọ́ ẹ̀ ni gbogbo ẹni tó bá ti ní kò sẹ́ni tóun ò lè sọ̀rọ̀ sí ẹ̀jẹ̀ kẹnu mẹ́nu kété mété kó mọ́ bá àkàrà bẹ̀rẹ̀ kẹ́ ẹnu ọ̀mẹ́nu ètò òmété ní kàrà bẹ̀rẹ̀ kẹ́ ọ̀pọ̀lọpọ̀ ibi ọ̀rọ̀ lọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ti ṣorí burúkú lórí mídíà àwa náà ti wà ń bẹ̀ tá a bá ń kà á ó ṣe díẹ̀ ọ̀rọ̀ tí ọ̀bá kàn mí mi ò ní dá sí èyí tí n bá fẹ́ sọ màá sọ màá sì fi kọ́ wa lẹ́kọ̀ọ́ ìgbà mo rí kó di irúwọ́ ògiri wá don't group me into an ordinary people because people see who you are before they listen to whatever you have to say. Ó jẹ́ ọmọ kó yàtọ̀ sí wọn látara làákàyè rẹ òye rẹ ìṣesí rẹ àmọ́ pọ̀lọpọ̀ mọ̀ ẹ̀yìn ẹ̀já fọ́lọ́wàsì ló máa ń tàwọn èèyàn tẹ́lómi bá private ló bá sọ̀rọ̀ mi màá ní mo ti gbọ́ bí wọ́n bá fún ọmọ rẹ̀ ìwọ náà jókòó kó o tún rò wò èèyàn kan private chat mi pé don't talk about this boy again rárá tẹ́ ẹ̀ bá jẹ́ káyọ́ ọmọ pé olórí burúkú lèèyàn ẹlòmíì ò ní mọ̀ ẹ̀yin lẹ́wàá máa fún ọ lẹ́sùn pé ẹ̀wọ̀ eléyìí lẹ́ẹ̀mọ̀ dálà ká ẹlòmíì padà irú èyí kan tí mo pósì nígbà tó bẹ̀rẹ̀ káyẹ̀ mo rí ní péjì àwọn Oríyọmí mo pósì ẹ̀ ẹlòmíì ò mọ ohun tó ti ṣe lánàá kò wá ní tó níyìí ló ń gbò pé ṣùgbọ́n tó ọba ti rí tànà yóò ti yí ọmọ orí èèyàn tó jẹ́ ẹni tí ń sọ pé ẹ máa ṣiṣẹ́ o ẹ̀yin lẹ́mọṣẹ́ tẹ́ wáyé wá ṣe 120 ni mo fóbìnrin kan tí mo gbé sùn ìwọ tó fẹ́ bù lówó ṣé wọ́n gan ti sẹ́ndì 120 sí ìyá rẹ̀ tí èso lóṣó so ẹ jẹ́ ká yóò mọ̀ pé káyọ̀sì ẹranko nílì ni mo fi rí ìmọ̀dò tó fẹ́ ṣe bí ẹlẹ́dẹ̀ yóò bà ń jẹ́ ẹrú tó fẹ́ ṣe bí ọba yóò ṣílẹ̀ tẹ̀ òbúkọtẹ́ ni ó ṣùgbùsùn èèyàn òórùn yóò fi balẹ̀ jẹ́ gbogbo ẹni tó olóò fẹ́ràn lọ́wọ́ tó bá ṣe pé nú àkọọ́lẹ̀ rẹ̀ olórí burúkú ni ṣó o lè tún ṣe kó do lóríire
àkọsílẹ̀ ń bẹ ẹ̀jẹ̀ bí sì wà bá a bá korí ibú mọ́ọ̀yàn bọ́ ọba ní o fẹ́ sọ́dọ̀ lórí rẹ̀ o lè do lórí ibú bẹ̀ àìmẹ́jẹ̀ wọn oore ló jẹ́ kọ́pọ̀lọpọ̀ sórí ibú ẹni abá ní ọ̀là ní ọ̀là èèyàn tá a bá ní kò ní là kẹ́ ẹ fi gbogbo ilé ayé yìí kówó fún kò ní là. We are not all created from sand. Àmọ́nú ilẹ̀ ni wọ́n ti bùn tí wọ́n fi dá gbogbo wa. Some are created from gold. They will always look precious. Bẹ́ẹ̀ bá mú góòdù nù yẹ̀pẹ̀, ẹ gbé gẹ̀gẹ̀ ni. Bẹ́ẹ̀ gbé débi tẹ́tí fẹ́ tà, ẹ gbé gẹ̀gẹ̀ ni. Ẹni tó fẹ́ lò sọ́rùn yóò mọ gbé gẹ̀gẹ̀ pé góòdù mi dà. Títí tí ó fi já tán, títí tẹ́ fi tà, yóò mọ gbé gẹ̀gẹ̀gẹ̀gẹ̀ ni. A bu àwọn kan níbi yẹ̀pẹ̀ góòdì. Góòdì ni wọ́n wà láyé wọn ò sí láyé, a yóò mọ pọ́n wọn gẹ̀gẹ̀ tí wọ́n fi bá tiwọn lọ ni. Some are created from diamond. Àwọn náà wọn ò tó góòdù, ṣùgbọ́n ayé lè fọlá wọn tọrọ. Wípé tọ́lọ̀ ò bá ní ká lọ́lá bí lágbájá, kọ́lọ̀ sì ṣe wá bí àwọn ìran Davido. Kọ́lọ̀ ṣe wá bí ìran àwọn dátàtà. Ọlọ́run ò ṣe wá bí ẹbí Ọkọya. A dáwọ̀ kan láti bí diamond. Àwa dáwọ̀ kan láti bí lẹ̀dú. Ìlẹ̀dú, iyẹ̀pẹ̀ dúdú ni wọ́n ń pè bẹ́ẹ̀. Iyẹ̀pẹ̀ yìí òun ni wọ́n ti dá ọ̀pọ̀lọpọ̀ ọmọ tálákà. Ni wọ́n fi ń pè wọ́n lọ́ máa tẹrọ̀fọ̀ dìde nítorí kò sí. Bómi bá bọ́ sí, ó lè germinate kó wúrúgbè ore. Ló fi jẹ́ pé ọmọ olòṣì wọ́n wàá pòwe fún pé ẹni tó rò pa tójò ò pa. Ohun àtòjò tó pa wá ni ó jẹ́ kí kádàrá wo germinate láti wúrúgbìn gidi ni Yorùbá fi sọ pé inú kòkò dúdú lẹ̀kọ́ funfun ti ń jáde. Nínú yẹ̀pẹ̀ tí ọ̀dà yìí àwa máa rí ápù, a máa rí iṣu, àwa máa gbé lẹ́ẹ̀fì rí tírú wa yìí tá a bá escape òṣì. I think I'm going too far. Mo ti ń sọ̀rọ̀ tó jìnnà, mo ti ń sọ̀rọ̀ nínú spiritual realms. I know more than I say, kì í ṣègbéraga. Lóbi yẹn ló tẹ̀ máa ń bá mi sọ̀rọ̀ tó bá ti sọ ní méjì máa ti wò ó. I feel energy. Tí n bá rí pé energy ò fẹ́ lẹ̀, mo lè wá bò mí màá sọ̀rọ̀ báyìí, mo parọ́. Ó tó kí n máa ṣe program every day. Àmọ́ sáwọn tó wà lórí mídíà yẹn ṣe làákàyè wọn gbé. Ṣóyè wọn gbé. Ṣẹ́kọ̀ọ́ wọn gbé. Rárá. Social media jẹ́ àmọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ dàgbà lọ́jọ́ orí ṣùgbọ́n wọn dàgbà làákàyè. I will continue being a student like that. Because I will continue learning new things every day. I don't see anyone as my close friend. And I don't see anyone as my worst enemy. Do you know why? Because I will learn different things from them. They are just a teacher to me. One will be a blessing. Likewise, the other one will be a lesson. Look, I feel me, Lord. Ẹni tó bá mọ̀ mí dára mi nǹkan rẹ̀ kankan fi ọ̀rẹ́ rẹ ó lè jẹ́ blessing fún ẹ. Ó wá ní kejì òun ó jẹ́ blessing fún ẹ. So I don't see anyone as my best friend. Likewise, I don't see anyone as my worst enemy. Because they are teachers to me, I will learn different character and morals from them. Àwọn kan wá wà. A dá wọn níbi yẹ̀pẹ̀ àmọ́. Wọ́n ní mineral resources tí wọ́n fi fertile.
ni wọ́n fi ń pè wọ́n lọ́ máa tẹ́rọ̀fọ̀ dìde. Wọ́n máa pa àwọn kan lọ́ máa ta pátá dìde nítorí tí lẹ̀gúdí ò bá ta sára pátá kò ní dìde. Nítorí nínú ìdílé wọn kì í gòkè. Wọn kì í là. Àfi kó lọ lọ́mọ ẹni tí ọlá ń bẹ lára rẹ̀ tóun náà lè fi gòkè àgbà. Sùn kọ̀rọ̀ láyé tí ń sùn ẹ má jẹ́ ń sọ jù báyìí lọ. So ẹsẹ̀ ẹ̀yin bàbá ẹ̀yin ìyá Mr. Aminu TV mo kí yín. Ó dàbí ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ ọmọ kan ó pera rẹ̀ ní kíní kan TV ó wá pè mí ó wá bá mi sọ̀rọ̀ wọ́n á ní sọ́mọ́ tó ń bá sọ̀rọ̀ ó ní àmì kíní kan TV I want to kíní kan mo ní màá kọ lọ́rọ̀ tó ò gbọ́ rí lódidi ọdún kan tí mi ò ní ṣìwé. Mo ní èmi ló ń sọ fún ẹ pé you are a kíní kan blogger èmi. Mo tí mo bá mú ẹ láàrin mi ò ní ṣe ju show méjì fún ẹ lọ ayé rẹ ó padà sí reverse. Mo kàn block wèrè ni mo lé mi èmi ló ń halẹ̀ mọ́. Àbó mẹ́ni tó mo ní lọ béèrè with Mr. Wisdom. I will tell you how gullible you are. I will let you know how stupid you are. Mo rí ọ̀rọ̀ kan náà mo post èèyàn kan ní don't let funny thing come for you. Mo ní mo ní tájà bá ń sínwín yóò mojú náà wá fún mi. Yóò bá yẹ kọ́ ó ní bó ti gbọ́rọ̀ kalẹ̀ tóun náà tó bá wò yóò mọ̀ pé ayé òun tí ń bá mọjọ́ tó bí mọ̀ sọ gbogbo ayé rẹ̀ pé báyé rẹ̀ tó mú ayé rẹ̀ ní àhẹ́rì. Ṣé rí gbogbo ohun tí wọ́n ń pè ń pàmò yìí ẹ jẹ́ n kọ́ wa lẹ́kọ̀ọ́ kan. Love line wà rí. Love line. Tẹlomi ò ní débí tẹlomi apá bíbá ilé lọ tẹlomi ibi ọkà yìí ni ó ti dúró. Ó nítumọ̀ tó bá dúró níbi ìkàmbì ó nítumọ̀ tó bá wà láàrin méjì báyìí ó nítumọ̀ tó bá dé báyìí. Love line wà ní la fi ń pa àwọn kan ní palm reader. Ṣé wá rí eléyìí ni wealth tí ó bá dúró bí ó nítumọ̀ bí tèmi ṣe yà yìí ó nítumọ̀ wealth lélẹ́yìí ọlá. Ṣé wá rí eléyìí lifeline ni ẹ̀mí ó nítumọ̀. So ọ̀pọ̀lọpọ̀ nǹkan kìí ṣe pé ó rí owó ẹjú àbí ó ríran rárá àwa la ya ọ̀lẹ láì jẹ́ oníwádìí àtẹni tó súnmọ́ àwọn èèyàn láti make research. There are a lot of things tó pamọ́ tọ́pọ̀lọpọ̀ mọ̀